mo kí gbogbo ọmọ kóòtù òjìrè jákèjádò àgbáláyé ẹ̀yin olólùfẹ́ mi gẹ́gẹ́ bí àdéhùn tí a bá yín ṣe ní orí ìkànnì yìí wípé gbogbo nǹkan tó bá ń lọ pátápátá nílẹ̀ nàìjíríà ní pàtàkì ní ilẹ̀ kóòtù òjìrè la máa mú wá fún yín ẹ̀yin ènìyàn mi mo mú tuntun wá o bẹ́ẹ̀ bá tí ì gbọ́ mo máa tún já yín sí wípé àwọn agbésùmọ̀mí wọ́n tún ya bo apá abìkan nílùú Kwara wọ́n ya bo ilé ìjọsìn wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ́n tún jí àlùfáà àtọmọ ọjọ́ wọ́n tún jí wọn gbé lọ. eléyìí tó tún wá kọ mi lóminú tó tún wá kọ àwọn ènìyàn lóminú tí àwọn ènìyàn tún ṣe hàhẹ́ lórí ẹ̀ ó ní ti àwọn sójà tí ìjọba Nàìjíríà tí wọ́n pàṣẹ fún láti tún lọ kojú àwọn agbésùmọ̀mí. ẹ̀yin ènìyàn mi ẹ jẹ́ ẹ̀tún gbọ́ nígbọ́ wípé bí ìgbà tí a bá ti ẹran lé fún kìnìún pajẹ ni o. gbogbo àwọn sójà tí wọ́n jáde láti lọ kojú àwọn agbésùmọ̀mí gbogbo wọn ni àwọn agbésùmọ̀mí Al-Qaeda, ISWAP àti Boko Haram ni wọ́n pa tán nínú igbó. àwọn tí orí kó yọ a máa mú fídíò ẹ̀ wá fún yín níbi tí wọ́n kó wọn sí nílé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú. Sọ̀rọ̀ mi nù. Oh boy, if the thing no stand well, that they don't finish us for that back. Isa naka ne ba nake maka tsoro ba. So, ada wani ko banda wannan ne Musa na Allah li shina cikin Emira kuma sha baya na kalbe sharo yin won save na for bag na two places that PKT this thing this no be brush na fire no the enter o na bullet dey there. Calm down. ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin ènìyàn mi ṣé bá ṣe máa bá lọ rèé àwọn ará ìlú kan náà kóra wọn jọ báyìí tí wọ́n di ojú ọ̀nà inú fo àyàfo làwọn ènìyàn wọ̀nyí wà. àwọn ìlú tí wọ́n ti kọlu chọ́ọ̀chì bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹ̀yin ènìyàn mi ìlú náà tún padà dáhóró kò sí ẹyẹ nínú ìlú náà mọ́. ilé ìjọsìn tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní àyíká àti àyídà ilé ìjọsìn náà ẹ ṣàtìrí pé ìgboro ti gbẹ báyìí oníkálukú ti sá àsálà fún ẹ̀mí rẹ̀ kò séèyàn kankan nínú ìlú mọ́ kò séèyàn mọ́ láti àná tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ òwúrọ̀ yìí làwọn míì kẹ́rù sọ́kọ̀ tí wọ́n kúrò nínú ìlú nítorí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí kò séèyàn kankan nínú ìlú mọ́. àwọn tẹ́ ń rí yìí ara àwọn security inú ìlú lẹ́ ń wò yìí. ìlú ò fararọ báyìí. kò sí ẹyẹ débi pé àti ẹ̀ máa rí èèyàn. nígbà tí àwọn akọ̀ròyìn kan tí wọ́n lọ ìlú yìí láti ṣó gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ẹ máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn ènìyàn kan nílùú kejì níbi tí wọ́n ti block ojú ọ̀nà. ẹ gbọ́ tí orílẹ̀-èdè yẹn máa sọ pé ibi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ rèé ṣùgbọ́n ibẹ̀ padà di ahoro ní Kwara State. ẹ̀yin olólùfẹ́ mi ò fẹ́ sọ̀rọ̀ jù lórí ìkànnì yìí ṣùgbọ́n gbogbo fídíò tí mo papọ̀ tí mo fẹ́ fún yín yìí tí ẹ máa rí sójú ẹ jọ̀ọ́ máa fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ nípa ẹ o máa fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ nípa ẹ o máa fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ fi kọ́mẹ̀ntì yín sí abẹ́ comment section o. ṣé ogun ti dé lóòótọ́ àbí eléyìí tó kọ̀ ṣe ń ṣẹlẹ̀ yìí àbí wọ́n ṣe ń practice àbí wọ́n ṣe ń ṣe rìhásà lọ́wọ́ ni. ẹ̀yin ènìyàn mi ṣé ẹ̀yin gbà wípé lóòótọ́ lódodo ogun ti ń jà lórílẹ̀‐èdè Nàìjíríà
àwọn èèyàn ní òkò tí ìdìde láti gbara wọn sílẹ̀ àbí àwọn ènìyàn ní òkò tí ìdìde láti mọ̀ pé ogun ń jà wọ́n wípé kó dìde sí ogun tó ń jà wọ́n yìí. mo ń sọ mo tún sọ àwọn ẹ̀ṣọ́ ológun àwọn àmì tí wọ́n kó dìde láti lọ kojú àwọn aráabí wípé kí wọ́n má bàa lè pọ̀ láti tún ya wọ̀lú bó ti tọ́ bó ṣe yẹ lọ. mo ní àwọn agbésùmọ̀mí wọ́n tún mú àwọn sójà yìí wọ́n pa wọ́n, àwọn tó rí kó yọ ẹ máa rí wọn náà nínú fídíò yìí ẹ dẹ̀ máa gbọ́rọ̀ lẹ́nu wọn. kódà ìkan nínú wọn ó sọ̀rọ̀ wípé àsìkò tá a wà yìí ó yẹ kí àwọn sójà wọn kí wọ́n máa rìtáyà ni o, nítorí pé àwọn olóṣèlú wọ̀nyí wọ́n fi ẹ̀mí wọn wọ́n fi ń tàfàlà ní o. ọ̀rọ̀ wọn wá dàbí ẹni tó fẹ́ gbẹ́ isà òkété tí ò wá ibi tí òkété yẹn ti lè tú jáde. ṣe mọ̀ pé tí òkété bá gbẹ́ ihò ó máa ń fi àwọn ọ̀nà síbẹ̀ fún ọjọ́ ìdágìrì kó lè gbabẹ̀ sá lọ. ọ̀rọ̀ àwọn sójà yìí wá dàbí ẹni tó fẹ́ gbẹ́ isà òkété yìí tí ò wá àwọn ojú ihò tí òkété ti lè gbà tú kó lè blọ́ọ̀kù ẹ̀ látàrí pé kó lè ká òkété náà mọ́nú ilé. bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọ̀rọ̀ àwọn ìjọba Nàìjíríà sáwọn sójà tí wọ́n forí wọn kó náà yìí o. Gúnmi ń bẹ́ẹ̀ wọn ò mú Gúnmi o, ó rìn kódà ó tún fò káàkiri ni. àwọn tó gbé ìgbésẹ̀ ìgbésùmọ̀mí yìí tó gbé wọ Nàìjíríà gbogbo wa náà la gbọ́ wípé lára wọn bẹ nínú gọ́vnà, lára wọn bẹ ní senate, lára wọn bẹ nínú ilé ìgbìmọ̀ asòfin, lára wọn bẹ káàkiri nínú ìjọba, ṣùgbọ́n wọn ò rí wọn mú o. wọn ò mú àwọn yẹn, ṣùgbọ́n wọ́n ti àwọn sójà wọ́n tì wọ́n wípé kí wọ́n lọ máa kojú ISWAP, Al-Qaeda àtàwọn Boko Haram. ṣe mọ̀ pé wọ́n forí wọn koná nìyẹn. ẹ̀yin ènìyàn mi, ẹ̀yin ọmọ kóòtù òjire, ìdí rèé o tẹ̀bí àrólé fi ń sọ fún yín tí mo fi ń pariwo. tẹ́ bá wo àwọn ètò mi kan lẹ́nu bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn, mo ti pariwo pé ogun bọ̀. bẹ́ẹ̀ ni mo dẹ̀ ti sọ wípé àwọn aráabí ni wọ́n máa bẹ̀rẹ̀ sí ní ṣe àkọlù sí ṣọ́ọ̀ṣì. bá a tún ṣe ń gbọ́ báyìí láìpẹ́ gbogbo ibi tẹ́ bá ti ń ṣe patí wọ́n ní wọ́n máa bẹ̀rẹ̀ sí ní wọbẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan láti máa pa àwọn èèyàn sínú họ́ọ̀lù àbí anywhere tí wọ́n bá ti rí pé àwọn èèyàn péjọ. ẹ̀yin ènìyàn wọ̀nyí, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi nínú ilé, àwọn ènìyàn wọ̀nyí wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń ṣe. wọ́n fẹ́ gba ilẹ̀ lọ́wọ́ wa, ìpẹ̀yàrún ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. wọ́n fẹ́ pa ẹ̀yà wa run ni. Haúsá, Ìgbò, Yorùbá ó wá di ẹ̀yà mẹ́rin, ó wá di Haúsá, ó di Haúsá, Fúlàní, Ìgbò, Yorùbá. ẹ̀yin ọmọ ìyá mi, fídíò tí mo fẹ́ fún yín yìí máa fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo gbogbo àwọn nǹkan tí mo kó jọ síbẹ̀, kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ wò ó láti ìbẹ̀rẹ̀ títí dópin. ẹ̀yin olólùfẹ́ mi, ìlú tí wọ́n kọlu ṣọ́ọ̀ṣì níbẹ̀, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ó ti dahoro. ẹ bá mi wo fídíò yìí. ìdájọ́ rẹ̀ ọ̀sán ìyájọ́ rẹ̀.
Oh, no. Oh, àyíká àti àyídà ilé ìjọsìn tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní àná ò lélẹ̀. Àbáwọlé ẹnu ọ̀nà tí wọ́n gbà wọlé ní àná ò lẹ́ ń wò yìí, inú ilé ìjọsìn lẹ́ ń wò yìí tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ní àná. Orí ọ́tà lẹ́ ń wò yẹn. Ibi tí àwọn ènìyàn jókòó sí ní àná ò lélẹ̀ yìí. Wọ́n dẹ̀ ń jọ́sìn lọ́wọ́ nígbà tí àwọn ajínigbé yìí dé ní agogo 6:15 ní ìrọ̀lẹ́ àná. Wọ́n ń jọ́sìn lọ́wọ́, òun ni wọ́n wọlé dé ẹnu ọ̀nà tí wọ́n bá wọlé lélẹ̀. Ẹnu ọ̀nà méjèèjì, èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹnu ọ̀nà tíwájú ìta ò lẹ́ ń wò yìí, àmọ́ ẹnu ọ̀nà ti apá ọ̀tún àti apá òsì òun ni wọ́n bá wọlé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí yin ìbọn tí wọ́n sì kó àwọn ènìyàn tí ó lé ní 30 láti mọ iye tí wọ́n kó, àmọ́ báyìí a rí ní àrídájú wípé wọ́n lé ní 30 tí wọ́n sì pa ènìyàn 3. Ẹ jẹ́ kí a lọ sí ọ̀dọ̀ olùṣọ́ àgùntàn ilé ìjọsìn tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Ká lọ béèrè ìbéèrè bí ó ṣe ṣẹlẹ̀ ní àná. Ibi tí àwọn ènìyàn yìí gbà wọlé lánàá ni ṣé tí rí ibi tí wọ́n gbà wọlé ní inú igbó, ibi tí fẹ́ǹsì àyíká àti àyídà ilé ìjọsìn náà dé ní. Ibẹ̀ ni àwọn ajínigbé gbà wọlé. Ẹ ti rí ẹnu ọ̀nà àbáwọlé ti apá òsì tí wọ́n gbà wọlé lẹ́ ń wò lọ́ọ̀kan yìí. Ẹ jẹ́ lọ fi ẹnu ọ̀nà àbáwọlé ti apá ọ̀tún kí n fi hàn wá. Ẹnu ọ̀nà àbáwọlé ti apá ọ̀tún ò
lẹ́ ń wò yìí, ibẹ̀ ni àwọn èèyàn wọ̀nyí ni wọ́n gbà wọlé. So ibi tí wọ́n gbà wá ní àná ni. Àlùfáà ilé ìjọsìn náà wọ́n wà ní ìtẹ́ òkú. A máa ní sùúrù fún wọn bí ìṣẹ́jú àáyá láti lè béèrè ìbéèrè kan tàbí méjì ní ọwọ́ wọn, bóyá wọ́n máa lè sọ díẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ lánàá. Ẹ jẹ́ ká ní sùúrù fún wọn kí wọ́n fi kúrò ní ìtẹ́ òkú, torí wọ́n ń ṣe ìsìn fún àwọn tí wọ́n pa ní àná. Wọ́n ti ń sin méjì lọ́wọ́ nínú wọn. Ẹni ẹ̀kẹta wọ́n ti lọ fi mọ́tò gbé. Ilé ìjọsìn tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní àyíká àti àyídà ilé ìjọsìn náà. Ẹ ṣáà ti rí i pé ìgboro ti gbẹ báyìí, oníkálukú ti sá àsálà fún ẹ̀mí rẹ̀. Kò séèyàn kankan nínú ìlú mọ́, kò séèyàn mọ́ láti àná tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Òwúrọ̀ yìí làwọn míì kẹ́rù sọ́kọ̀ tí wọ́n kúrò nínú ìlú nítorí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí. Kò séèyàn kankan nínú ìlú mọ́. Àwọn tẹ́ ẹ̀ ń rí yìí, ara àwọn security inú ìlú lẹ́ ń wò yìí. Ìlú ò fara rọ báyìí. Kò sí ẹyẹ débi pé àti ẹ̀ máa rí èèyàn. Ilé ìjọsìn tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ní àná ní dédé aago 6 kọjá ìṣẹ́jú 15 inú ilé ìjọsìn yẹn la wà yìí. Christ Apostolic Church, Òkè Ìṣẹ́gun, Eruku Zonal Headquarter. So ibẹ̀ la wà yìí. So chọ́ọ̀chì tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ní àná lẹ́ ń wò yìí. Dédé agogo 6 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ ó ní àwọn ajínigbé yìí wá sí ìlú Eruku ní ìpínlẹ̀ Kwara lánàá. Ó dẹ̀ jẹ́ ìgbà tí àwọn ilé ìjọsìn náà tí wọ́n ń ṣe ìsìn lọ́wọ́. Ìgbà náà ni wọ́n wọlé. So bí wọ́n ṣe wọlé, wọ́n bẹ̀rẹ̀ sí yin ìbọn. Wọ́n ta ìbọn bolẹ̀ gidigidi tó jẹ́ wípé kò yí ẹnikẹ́ni ibi tí ò bá àṣàgbà. Wọ́n ṣe wọnú chọ́ọ̀chì nìyẹn. Wọ́n ṣàpa àwọn èèyàn 3 láti rí àrídájú pé wọ́n pa lánàá. Ìkan wà ní ilé ìwòsàn tí wọ́n ti yọ ọta ní ara rẹ̀ lára àwọn tí ìbọn bá. Ọ̀bá yìí àwọn 3 la rí àrídájú wípé wọ́n ti kú. Àwọn 2 wọ́n wà ní ilé ìjọsìn báyìí lára àwọn òkú 2 tó ti kú tán ti kó wá. Ìkan wà ní ilé ìwòsàn, wọ́n ṣẹ̀ lọ fi ọkọ̀ gbé wá ni. Àwọn ènìyàn wọ̀nyí wọ́n wá láti wá bá ẹnikẹ́ni ṣeré lánàá. Wọ́n yin ìbọn bíi wèrè ni. Ìbọn tí wọ́n yìn lánàá, ọta tí a sà ní agbègbè ilé ìjọsìn, ó lé ní 100 sókè. Àwọn èèyàn tí a confam báyìí tí a rí àrídájú wípé wọ́n kó, àti mọ̀ wọ́n tán o, bọ̀ wọ́n lé ní 30 tí wọ́n kó lọ nínú ilé ìjọsìn lánàá. Lẹ́yìn ìgbà tí wọ́n pa àwọn 3 tán, ẹnì kẹrin kò kú, ó wà nílé ìjọsìn tí a dẹ̀ tí mọ bí a ṣe máa rí àwọn tí wọ́n kó lọ báyìí. Inú ilé ìjọsìn lẹ́rí tí a wà báyìí. Gbogbo agbègbè àyíká chọ́ọ̀chì la wà yìí níbi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ní ìlú Eruku
ní ìpínlẹ̀ Kwara. Ẹ rí àwọn èèyàn àwọn tí wọ́n palẹ̀ rí tí wọ́n ń lọ yìí ṣe ti rí. Wọ́n bà nǹkan jẹ́ ń bì lánàá kódà, àmọ́ adúpẹ́ lẹ́yìn ọwọ́ àwọn security wa, àwọn vigilante wa, wọ́n gbìyànjú púpọ̀, àmọ́ kò sí ọta. Gbogbo wọn ti yẹn ọta tó wà lọ́wọ́ wọn tán, kò sọ́ta, kò sí nǹkan kan. Lápò ńgbà tán ti yan ọta tán, kí ló kù tí wọ́n á ṣe? Oníkálukú wọn ń feré gé ni, gbogbo wọn ń fẹsẹ̀ fẹ́ ni. Lára àwọn tí wọ́n kó lọ lánàá, ibi tí kámẹ́rà wà yìí, ibẹ̀ ni wọ́n kó wọn gbà lánàá. So lára àwọn tí wọ́n kó yẹ, ìkan nínú wọn ó bọ́ tí a rí ní òwúrọ̀ yìí. So òun ló dé tó wá ṣàlàyé, ó ní ìbọn bà lára àwọn ènìyàn wọ̀nyí. So ìyẹn ló ń fi yé wa wípé àwọn pípù wọ̀nyí wọ́n lé ní 10 láwọn ènìyàn burúkú wọ̀nyí, àwọn báńdíìtì láwọn tí wọ́n wá sí ìpínlẹ̀ Kwara ní ìlú Eruku ní àná ní ọwọ́ aago 6 kọjá ìṣẹ́jú 15, tí a sì ń gbà ládùúrà kí Ọlọ́run kó jẹ́ kí àwọn tí wọ́n kó wọgbó kárí wọn gbà láyọ̀ àtàlàáfíà. Àwọn ìpínlẹ̀ Kwara náà, àwọn gọ́vnà wa ká dákun kán gbà wá lọ́wọ́ àwọn ènìyàn wọ̀nyí. Ojoojúmọ́ ló ń dà wá láàmú, kò sẹ́ni tó lè lóko mọ́. Kódà tólúwẹ̀ bá wà nílé gan, olúwẹ̀ á máa wò yányànyán ni. Gbogbo àyíká àti àyídà ilé ìjọsìn lẹ́rí tí mo wà yìí, ọ̀lẹ́ ń wò wọ̀nyí, kí ẹ sì máa fi àdúrà ràn yá àwọn ìlú wa, gbogbo àwọn ìlú tó wà ní agbègbè wa yìí tí wọ́n ń dà láàmú. Ẹ máa fi àdúrà ràn wá lọ́wọ́ kí Ọlọ́run ọba kó gbà wá lọ́wọ́ àwọn ènìyàn burúkú wọ̀nyí. Kò pani rẹ́rìn rárá, ó bani nínú jẹ́ ni. Kódà ìgboro báyìí kò sí ẹni tó lè lóko, kò sẹ́ni tó lè lódò. Ẹ̀rí ìkan lára àwọn tí ó ń bọ̀ láti ìtẹ́ tí wọ́n ń sin òkú sí, ẹ̀rí àwọn tó lọ sin àwọn méjì tí wọ́n kó wá nì, ẹ̀rí ara wọn lẹ́rí tí wọ́n ń bọ̀ yìí. Wọ́n ń bọ̀ láti ìtẹ́ òkú níbi tí wọ́n ti lọ sin àwọn méjì. So wọ́n ti lọ fi ọkọ̀ gbé ẹnì kẹta, èyí tí a rí ní àrídájú pé òun náà ó ti filẹ̀ ṣaṣọ bora. Ẹ̀rí àwọn ará ìlú Eruku wọ́n ń ṣe protest lọ́wọ́. Wọ́n ní ọkọ̀ kankan ò gbọdọ̀ kọjá. Ṣẹ́rí àwọn ọkọ̀ lẹ́rí tí ó tò lọ lẹ́yìn wọ̀nyí. Ẹ máa rá àwọn èèyàn, wọn à lè lóko, wọn à lè lódò. Ẹ̀rí ibi tí àwọn èèyàn sá wá nínú, àwọn tó wà nínú ìgboro, wọ́n sá wá sí àyíká àti àyídà títì ìjọba. Wípé tí ó bá di kàráǹgídá, wọ́n á lè mọ ibi tí wọ́n sá gbà. Ṣùgbọ́n àwọn lẹ́rí kò sí ọkọ̀ kankan tí wọ́n gbà láàyè láti kọjá. Ìlú ò fara rọ báyìí. Lọ́wọ́lọ́wọ́ báyìí, ààfin Ọwá of Eruku ni a wà báyìí, níbi tí àwọn èèyàn péjọ sí. Assistant Commissioner of Police àwọn ni ó wà ní ó jáde lọ́wọ́lọ́wọ́ tẹ̀rí yẹn. Ibẹ̀ là ń lọ báyìí. Ẹ lọ gbọ́ ọtí wọn rẹ̀. Kọjá ká lọ gbà wọn tó wà Láìpẹ́ ní gbogbo wọn ká lọ rẹ̀ yẹn.
ẹ wo ó ń ká wa lára ni o ẹjọ́ sọ tẹnu ẹ o ó ń ká lára ni o ẹ tó bá pa bàbá ìkó mọ bó ṣe ń lọ. àwọn ọ̀dọ́ kan já pé èèyàn wọn wò kán mọ bó ṣe rí ó ń ká lára ni ẹbí lẹ̀. Ẹ jẹ́ ká sọ̀rọ̀. Wọn ò lè ná ọmọ ká ní kó má kí mo fi Ọlọ́run bẹ̀ wá. Ní nǹkan tó ṣẹlẹ̀ kò dùn mọ́ wa nínú, kò dùn mọ́ yín nínú. Inú mi ò lè dùn kó jẹ́ mi ní commissioner of police kí irú nǹkan báyìí kó ṣẹlẹ̀ kó tó ṣẹlẹ̀ sáwọn èèyàn mi tí Èkìtì bíi tèmi inú mi ò lè dùn. Ìyá mi pè mí láàárọ̀ yìí pé òun gbọ́dọ̀ ìkọ́jọ́ lè ní Èkìtì bíi kankan tó inú wa ò. Mo bẹ̀ yín kẹ́jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ torí onílù ò ní jẹ́ kí ìlú ó tú. Kò sí bí mo ṣe dé báyìí, kò sí bí tí mo ga dé. Tí mo bá dé Èrùkú mi ò lè mọ inú Èrùkú ju àwa ọmọ Èrùkú lọ. Àwọn àlejò tó ń wà yìí wọn ò lè wá kọ́ wa ní wa kúrò ní ìlú wa. Ìgbà tó dẹ̀ gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ pé wọ́n ń gbé àwọn èèyàn kan pé àwọn yẹn Ọlọ́run bá wọn tú wọn sílẹ̀. Wọ́n wá ń ṣe ìdúpẹ́ àwọn ilé wa. Ó jọ pé àwọn wọ́n ní àwọn èèyàn kan tó ń bọ̀ tó sọ pé èyí tẹ́ ẹni pé tó ń ṣe kíní wọ́n tún ṣe ìdúpẹ́. Bẹ̀mú sọ pé Ọlọ́run tó fìrì àwọn yẹn á fi àwọn lé àwọn Ọlọ́run tàbí gbàdúrà sí kò lè sùn. Mo dẹ̀ wá rọ kíní tó kú alájá èmi ni mo fi orúkọ ẹ̀ sí ibi tó ti lọ ṣe training nígbà tó ní kí n mú àwọn extra wá mi ò mọ̀ torí ọmọ ọyọ tó ṣiṣẹ́ pẹ̀lú mi tó jẹ́ AKS ọmọ ẹ̀gbọ́n àtàkùrọ̀ dúró so àwọn tá à ń ṣiṣẹ́ yìí ara yìí ni wá so inú wa ò lè dùn pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àwọn tó kú á gbàdúrà pé Ọlọ́run ọba á tẹ̀ wọ́n sáfẹ́ rere Ọlọ́run ibi tí wọn ò lè dé ọmọ wọn tó ń fi sílẹ̀ Ọlọ́run á jẹ́ kó débẹ̀ mo dẹ̀ gbàdúrà pé kò sí nǹkan tá a ṣẹlẹ̀ sí ọ̀dọ́ àti àgbà ìlú Èrùkú irú eléyìí àdérí láyéláyé wọn mú bẹ̀ wá ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn oníṣẹ́ ààbò torí àlè dáṣe wọ́n ní etí ọba nílé etí ọba lóko èèyàn ló jẹ́ bẹ́ẹ̀ táàbà tí etí ọba gbọ́ yìí kì í kì í bàjẹ́ tẹ́ ẹ bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú lágbára Ọlọ́run àwọn tó ń wà yìí ojú àti àmín ó dẹ̀ wà lẹ́yìn àti gbogbo so mo bẹ̀ wá inú mi dẹ̀ dùn bí a ṣe bá yín bẹ̀ yẹn inú mi dùn bí tí àwọn ọ̀dọ́ tó bá ní olórí inú mi máa ń dùn torí tó bá jẹ́ ọ̀dọ́ tí ò ní olórí yìí wọ́n ṣe bá wà ń bẹ̀ yẹn àlédébí torí tẹ́lifí bá ti sọ̀rọ̀ àdílẹ̀dẹ́dí wọ́n á ní olórí à ń gbọ́rọ̀ sí ara wa lẹ́nu ẹ̀jọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yìí ìbọn tá a ṣe wá ní pé káwá wo kí ló ṣẹlẹ̀ ká gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ torí nǹkan tí àwọn èèyàn ń sọ fún wa afẹ́ká fúnra wa ká fojú rí nǹkan tó ṣẹlẹ̀ a lè ti gbọ́ kábíyèsí sọ fún wa àlùfáà ti sọ fún wa ẹjọ́ obìnrin a fẹ́ lọ sí ní ṣọ́ọ̀ṣì yẹn àwọn náà lọ wò then ọ̀gá yìí àwọn ló ń tẹ̀lé àwọn ìdájọ́ wa tó pé chairman ló sọ fún báyìí pé wọ́n ti release àwọn tó trade wọ́n á dẹ̀ fún wọn ní nǹkan tó dáa bá àwọn tó wá nǹkan tó fi jù wá lọ. èké la nídìí o ànídìí kọ́ pásá ànídìí bára o. nǹkan tó gbé kì í ṣe pé wọ́n lágbára jù wá lọ kì í kọ́ lò jù wá lọ. ìbọn yẹn they will give us what they have. And what they know that we have the capacity. Thank you. Ẹ dákun
ṣe náà. Ẹ sọ Yorùbá bọ́ bàbá. Adúpẹ́ lọ́wọ́ yín. And ilé àtọ̀nà yóò ní bàjẹ́. Nínú iṣẹ́ yẹn ní orúkọ arábìnrin. Nǹkan mẹ́ta péré la ní ìta fẹ́ sọ fún yín. Sẹ́dá àwọn ọlọ́pàá wa, wọ́n fún wa ní problem. Yes. Big problem lọ fún wa. Wọ́n à lè ràn wá lọ́wọ́, wọ́n tún pakú wà láàyè wa. Nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ní àná. Ẹ jẹ́ ká sọ̀rọ̀. Ló ṣe yín náà kí ló dé? Nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ní àná. More than 30 minutes. 1 hour. Kí ló ṣẹlẹ̀ ogun gé ni? Nínú àwọn fìgìláńtì àti ìdáhùn pẹ́ẹ́ta tí yóò gbára di tẹ́lẹ̀tẹ́lẹ̀. Everybody ẹni tó mú kú mọ̀, ẹni tó mú kú ń gbọ́, ẹni tó mú everything. À ń sá síbẹ̀. Nínú wọn náà, wọ́n gbà kan lọ, ẹ̀ wọ́n gbé lọ. A gbìyànjú tiwa. Ibi tá tó wá ń gbìyànjú nínú àwọn tán fún níbọn pé ká tó lọ pé akányàn tó ń rìlíìsì sí wọn ní ara kò sọ́ta. Kò sí ọ̀tá. Kí la fẹ́ ṣe? Ibi tá tó wá ń sáré, a tó ń wá náà pé ẹni tó ní ọ̀tá méjì tó tún lọ kó wá tó sì ní kó làwọn ọlọ́pàá tó dé náà tó ń yin tí àga sí lù wá. Àti ẹ̀rọ náà gbà. Ibi gbogbo ẹ̀ tí wàá fọ́jú pátápátá lánàá nìyẹn. Iṣẹ́ tó yẹ kán wá sínú ìgboro ń bí, wọ́n dó sí títì. Wọ́n kúrò lẹ́nu gate. Ẹ ń gbọ́ pàpà títì kan láti nílẹ̀. On the long run, a ṣe everything. Pé kọ̀kadìlẹ̀ ti lé wọn, wọ́n sì lọ. Àwọn òkú tí wọ́n kú yẹn náà inú chọ́ọ̀chì bẹ́ẹ̀ náà wà náà sùn sí lánàá. Number 2, èèyàn ní sọ kó kú síbẹ̀ o. Bó bá dẹ̀ kú síbẹ̀, mo kú lórí òtún ìlú. Mi ò dẹ̀ ní kú. Ọmọ para ní ẹ̀. Nísìnyí, local government chairman wa, wọ́n ṣe dáadáa. Bẹ́ẹ̀ni. Wọ́n ṣe dáadáa rárá. Wọ́n ṣe dáadáa. À ń gbélé eruku wà náà ń pè mí. Yala Aduamike Yake ambush. We are tired of losing our young soldiers, young boys in the process of ambush. Whether Allah, what is ambush? Ambush is an unexpected attack from the enemy. Ya Allah, you don't know who be next. Ya Allah, guide the military. Provide the military. Ya Allah, we pray for long life. Ya Allah, inna lillahi. Now don't plenty pass. Alhamdulillah for the military. Ya Allah, pray for the military. I have a very important message for Nigeria. Me, the way I dey lose my colleagues is getting to things where we say it dey comot tears for me, for my eye, day by day. In this country, we have 36 governors. We have like senator 109 senators. We get even the minister, we have like almost 60. We have House of Representatives, chairman of local government, 774. Let each one of them bring their son to join the Nigerian army. May they join the Nigerian army, not even the officer cadre. May they join the other rank. The other rank in Nigeria army. Let each of all those governors, all the senator, all those ministers, let them bring their son. May they bring them, may they join Nigeria army other rank. So that they can come and witness what we will not get people, what will they witness? Every day by day, this killing is too much. Person they lost, so we go they lost our colleagues ambush. You go lost colleagues, you go cry tire. Who know who is next? Hello. Good. She
Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin. Ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀. Ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọkàn ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà. Wetin you dey wait for? If you never subscribe to Arole Baba 1010 Media and TV, you dey miss street gist.